nítorí bí bábà àti làṣẹbẹ́rí nítorí ojú wa lọ́lọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ dára. Máa ń gbọ́ nítorí ìgbàkan lọ́lọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ dá nǹkan. Láti gbọ́dọ̀ sí pé nǹkan náà rèé. Gbogbo nǹkan tó lọ́wọ́ bá dá. Ọmọ pẹ́ ní pọ́pọ́sì lójú ìdáhùn ọmọ àyànjú ọkọ̀ tó kéré mọ́. Bẹ́ẹ̀ ṣe òtítọ́ ọ̀rọ̀ ni. Ọmọ ẹni máa sọ̀rọ̀ nílé gbogbo òbí lórí ìtumọ̀. Bẹ́ẹ̀ ṣe orí ọba mi lágọ̀ rí. Orí ọba mi lágọ̀ rí o. Àpò ní làbágàbà nítorí pé rọrùn dáadáa. Orí ọba mi lágọ̀ rí. Tí gbájú wà pé lákọ̀ ọmọ wa làbágàbà ṣe ojú rárá. Bí àlòkùnrin ní ìyára mi. Ìbájú ní tó bá tún bọ̀rọ̀ olórin làbágàbà àti à lákọ̀ọ́mọ́ wa gẹ́gẹ́ bí kábàánà bẹ̀rẹ̀ àbáńgá bẹ̀rẹ̀ ṣẹ̀fẹ̀ ó lè gbà bàmí lọ́wọ́ yìí. Òṣìbẹ̀rẹ̀ bọ́bà jẹ́ olùkójò ilé ńlá nìyí lórí gbogbo ẹ̀yìn àgbáyé. Ọmọ pé aláwọ̀ dúdú aláwọ̀ funfun wọ́n fi jójó yàn lọ. Bàṣẹ́mi wá ní ìṣọ́ọ̀sì àgbẹ̀lẹ̀ ìfúnjì ìgbẹ́rẹ́ adìyẹ mú. Sádọ̀mù ọ̀run lára mi gbogbo ọ̀lùkọ́ mi yíká. Sádọ̀mù ọ̀run lára mi gbogbo ọ̀lùkọ́ mi yíká. Sádọ̀mù ọ̀run lára mi gbogbo ọ̀lùkọ́ mi ṣòro. Mo ṣe ìtọ́ mi bàjẹ́, olùtọ́ mi bàjẹ́. Wàjẹ́ olùwà. Wàjẹ́ ìrẹ̀lẹ̀ sá. Ìṣe ìtọ́ mi bàjẹ́. Mo ṣe ìtọ́ mi bàjẹ́, olùtọ́ mi bàjẹ́ bàjẹ́. Wàjẹ́ ìrẹ̀lẹ̀ sá. Ìṣe ìtọ́ mi bàjẹ́. Àbí Fújì náà bọ̀. Àtijọ́ lọ́dọ̀ ìjúmọ̀ lọ́wọ́ àti ìgbàyún gbani ṣùgbọ́n kò sanwó ẹ̀bà àgbà ìnira. Tó bá bọ́ bọ́ ọmọ ẹlẹ́lẹ̀ èdè iṣẹ́ ìgbéyàwó ó láti ya pépà kan ọmọ ẹ̀yẹ bá sùn àwọn. Ọ̀rẹ́ ọmọdé. 20 years anniversary. Ṣé wá kéré ní ayé tí wọ́n rẹ̀ bàjẹ́? Ọmọ tá a bá bí lógún ọdún sígbà yìí. A ti máa kára, a ti máa ṣàkọ́lá àdúgbò. Ó bá jẹ́ ọmọkùnrin, a ti bàlágà. Ó bá jẹ́ ọmọbìnrin jí bá. Àwọn bọ́ọ̀sì á sì máa lé kiri kúlẹ̀ lábàkàmì àlàbí ẹ̀yàn. 20 years ago now. Bàbá ọlámọdé sí ilẹ̀ náà rí a. Ìyẹn ní lárò kúlẹ̀ àbájá yàbí gbọ́nà. 20 years ago.
wọ́n dá ọlọ́mọdé sílẹ̀ nínú ìlànà oníbí ìyẹn ládùúgbò ọ̀gá ìbú déndé àjàwọ́ adé egungun ìyá ọkọ̀ọ̀mọ lára ọ̀la bàbá méjì ilé bàbá gbàgbé ojú bàbá sọ ibù ọ̀la bàbá jíwọ́lá kékeré ìrọ̀kúnlé làbàdàn àlàbí ọ̀ṣọ́ ìbúrò ẹ̀bá nǹkan jáwé Ibrahim déndé oṣù ọ̀gá. Adúgbò náà rẹ̀ tó láàbá ká ọ̀gbìn kájọba. Ìyẹn anápẹ̀lú àdúgbò kábíyèsí first class king imperial king kábíyèsí kádé pẹ́ lórí nígbà tó pẹ́ lẹ́sẹ̀ káṣọ pẹ́ lẹ́nu báni jẹ́sẹ̀ rárá olùkẹ̀rẹ̀ pẹ́ kódò kiri jí wá báàmì èjì wá ìṣe ọ̀nà jẹ́sì ilé ẹ̀kẹ́ ìgbè olùkẹ̀rẹ̀. Paramount gbogbo yẹ wa ọba ti láàrin kúrẹ́ lára rẹ̀ dáadáa bàbá yóò fi bá já ọmọ yín ló ń kí ní o lára ìjàmbá àti ẹ má mi kàn ajíbọ̀ lábọ̀ ẹ̀dùnmọ́ àwọn ìwọlé síbí káwọn má ṣe kí ní o lára ìjàmbá àti láṣẹ ṣe bẹ́ẹ̀. Ìlànà láàrin òkúnlẹ̀ lára ẹ̀dá ìgbà ọ̀gbọ̀n bá mọ́. Ìlú báyẹ̀lẹ̀ ní ẹ̀dá gbogbo. Ẹ̀kọ́ ọ̀rọ̀ jíwá. Táyẹ̀lẹ̀ ìlú ẹ̀sẹ̀ ẹ̀mú gbogbo. Àjíbọ́lá ilẹ̀ pàṣẹ. Ibẹ̀ lára yìí ní ìlànà ẹ̀dàgbọ́n lọ. Bàbá sùn, àsùn. Alabi làwọn ọkọ̀ gbogbo ìdè fọ́ọ̀dùdè ìfàsí láti ìgbéyà ọ̀nà ìwọ̀n máa ń bá sùn.